àtọ̀sí ẹlẹ́jẹ̀ wà, àtọ̀sí alájá wà. Èsì ń ṣe wọ́n pè kàn ní àtọ̀sí ajá. Èwo lálájá? Ẹ lọ gbogbo ọ̀tọ̀ wá ní pé àwọn ní low sperm count àbí wọ́n ní pé sperm ò tẹ̀sí lára wọn rárá. Púpọ̀ wọn á dà pé àwọn tó bí wọn wọ́n ti fi àtọ̀sí bí wọn tàbí àwọn fúnra wọn ti kó àtọ̀sí nígbà tó dé ilé ayé náà ni. Ìkọ́ àti pé tó máa ń pè ní jèríjèrí tó bá kó wọnú nǹkan ọmọkùnrin báyìí á máa rí síta bí èkó lọ, á máa sá wọlé. Á máa kó síta bí èkó lọ, á máa kó wọlé. Irú yẹn tí ìwà pé kó tètè pa àwọn èèyàn máa ní èrí ògì á máa fún jẹ. Tó bá fún ní èrí ògì jẹ ó máa bẹ̀rẹ̀ sí máa jẹ ara èèyàn ni, so kó máa jẹ kó pátá. Ọ̀tọ̀ ní kí wọ́n kàn máa tọ ẹ̀jẹ̀ nìkan, ọ̀tọ̀ ní pé kó máa tàyàn, kó máa tà láti jọ, kó máa fọ́ọ̀sì tọ̀ jáde. Oríṣi méjì ènìyàn ni. Ìkọ́ àti pé ẹlòmíì tó bá ní prostate ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀. Ẹlòmíì tó bá ní àtọ̀sí tá à ń sọ yẹn bí àwọn STDs yẹn ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀. Ẹlòmíì á dẹ̀ máa tọ̀ pẹ̀lú ìtọ̀, ẹ̀jẹ̀ àti ìtọ̀ máa jáde. Akọ̀rí kó ń bẹ̀rẹ̀ sí ní rú, ń bẹ̀rẹ̀ sí ní gbẹ ni. Ẹlòmíì tó bá wo obìnrin, ẹ̀mí tó bá wo ojú abẹ́ báyìí bíi pimples ó máa bo ojú nǹkan ọmọbìnrin yẹn ni. Tí ọkùnrin bá rí ọkùnrin míì ẹ máa rí ulcer bí àwọn bíi ewo ẹnu, gbogbo ara nǹkan ọmọkùnrin ló máa wà. Yorùbá Gidi TV. Ẹlẹ́bẹ̀wọ̀n yẹn wá bó ni ara ò lè bí ẹ kú dédé àsìkò yìí o. Àìsàn tí ò gbóògùn àti èyí tó gbóògùn gan, Ọlọ́run ó jẹ́ káìsàn jìnnà sí wa. Ìlera pípé ni ó jẹ́ tèmi àtẹ̀yin tẹ̀ ń wò wá. Ẹ káàbọ̀ sórí ètò yìí níbi tí bàbá Aládò bá ṣe gùn lóòbàrìbà yóò tún ti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ nípa àwọn tá a lè ṣe láti fi wà lálàáfíà. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ìkànnì Yorùbá Gidi TV ilẹ̀ ńlá àǹfààní àti máa wò. Ẹ káàbọ̀ sórí ètò sá. Ẹ ṣeun olótùú, ẹ kújọ́ mẹ́ta, àdúrà ó máa gbà, ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí o. Àmín. Ìkọ́ kì í kéjù lẹ́sẹ̀, ìkọ́ ò ní kọ yín lẹ́sẹ̀ o. Àmín. Ìkọ́ ayé ò ní kọ yín lẹ́sẹ̀, àwọn ọ̀rẹ́ ò ní kọ yín lẹ́sẹ̀, àwọn ọ̀tá ò ní kọ yín lẹ́sẹ̀. Àdúrà ó gbà o. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ máa ń kẹ́kọ̀ọ́ ní ọ̀kan òjọ̀kan ní àtẹnu iléeṣẹ́ wa, látẹnu tiwa tó jẹ́ Dr. Aládò Odùkọ̀yà Sharafadeen Aládò, olùdásílẹ̀ iléeṣẹ́ Holy Peace Herbal Research Center. Àwọn ètò látúgbédé lénìí láti lákọ́ra alẹ́kọ̀ọ́ nípa ohun tó ń jẹ́ STDs tàbí STI. Wọ́n fẹ́ ká kọ́ra lénìí. Níbi ìfàyàlùyà, ìjẹran sunkun sí ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin. Ó láwọn àìsàn oríṣiríṣi ló sodo tó lè kéèyàn lè kéèyàn láti bẹ̀. Ṣe já sọ̀rọ̀ díẹ̀ nípa àtọ̀sí. Ẹ ṣeun ló tún. Èwo náà ń pè látọ̀sí? Ṣe rí àtọ̀sí òun náà ní pé nígbà míì kí wọ́n kàn máa tọ̀ ṣeré. Ẹlòmíì ó lè tọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin kílẹ̀ ò tó mọ́. Ẹlòmíì tó bá di ọ̀sán á máa tọ̀ díẹ̀ báyìí tó gbé ń tọ̀ yẹn á máa ta. Ẹlòmíì á máa tọ̀ á máa fọwọ́ gbá orí mú báyìí ni. Ọkùnrin làtọ̀sí ń ṣe ni àbóbìnrin? Ó ń ṣe ọkùnrin, ó ń ṣe obìnrin. Kò sẹ́ni tí ò lè ṣe. Ṣe rí àtọ̀sí tó bá bẹ̀rẹ̀ sí ṣèyàn, àwọn àmì tí ẹ̀ máa kọ́kọ́ máa rí òun náà ni pé nǹkan ọmọkùnrin á máa yún. Lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní yún, stage àkọ́kọ́ nìyẹn. Lẹ́yìn ìgbà tó bá di ẹlẹ́ẹ̀kejì á kàn rí pé àtìtọ̀ wá ń tà òun, ó wá ń lera. Lẹ́yìn ìyẹn á tó máa tọ oyún, ẹ̀pọ̀ òun náà máa fọ́ọ̀sì tọ̀tọ̀. Tá bẹ̀rẹ̀ sí fọ́ọ̀sì tọ̀tọ̀ yẹn, oyún náà bẹ̀rẹ̀ sí jáde. Lẹ́yìn oyún tẹlẹmí á di ẹ̀jẹ̀. Egbò ti wà níbẹ̀ nìyẹn? Egbò ti wà nínú yẹn nìyẹn. Nítorí pé ṣé àtọkùnrin àtobìnrin náà ló ń tọ oyún? Àtọkùnrin àtobìnrin ló máa ń tọ oyún. Káì. Tètè ń sìn. Obìnrin mi à máa tọ ẹ̀jẹ̀. Ṣe pé inú abẹ́ obìnrin fẹ̀ púpọ̀. So àti tọ́ tí wọ́n yẹn kàn máa rí pé wọ́n ní discharge. Bí etí nǹkan ọmọkùnrin á rí ipin ń bẹ̀ àbí kó rí ọyún ń bẹ̀. Ẹ rí pé ọkùnrin tí a fẹ́ bóbìnrin ṣe ń gbà míì ibi gànràngànràn kò ní jẹ́ kí n ráyè wò pé kí ló tẹ̀ wá ń bẹ̀ àti pé bẹ̀rẹ̀ gan farapamọ́. Ẹlòmíì á kàn kó sínú kòtò yẹn ni. Tó bá ti á kó sí báyìí ó ti lè kó àìsàn àtọ̀sí nìyẹn. A máa tọ oyún, a máa tọ ẹ̀jẹ̀. Ó lè wú ńgbà míì, ẹlòmíì ò tiẹ̀ ní tọ ẹ̀jẹ̀, oyún nǹkan ló máa tọ̀. Nǹkan ọmọkùnrin á wá wú, á máa dùn àti tọ̀ á di wàhálà. Ṣé gbé tá a sọ yìí stage àkọ́kọ́ ni níbi nǹkan àtọ̀sí. Kí ni ń fà gan-an tó fi ń wà lára? Ṣá àtàrà ọkùnrin náà ti ń kó ni àbátàrà obìnrin? Bacteria ló máa ń fa àtọ̀sí. Ṣé mọ̀ pé níbi ìdọ̀tí ara ẹ máa wò ká wò pé kí ni ìpínlẹ̀ gan ibi kan sáà ló gbé wá. Tí ẹlòmíì bá bóbìnrin sùn àní kókó látara obìnrin yẹn kọ́ bó ló ń gbé ko, ibo lẹni ló gbé ko, ọkùnrin mélòó wá bó ń ṣe, so bó ṣe ń lọ nìyẹn. So kíkó tó ń kó lọ yẹn ìdọ̀tí ló máa ń fà. Tí ìdọ̀tí bá wà lára
níbì kan ẹ̀wọ̀n tó pé wọ́n ń bóbìnrin ṣe pọ̀ láti ojú ara ìgbọ̀nsẹ̀ ojú ìdí. láti ojú ìdí ṣe pé ìgbọ̀nsẹ̀ tó wà níbẹ̀ yẹn ní tó jẹ́ waste product ni ìmí àti wá bàjẹ́ tó bá kó sínú nǹkan ọmọkùnrin tí ìgbọ̀nsẹ̀ bá kó sínú nǹkan ọmọkùnrin tó bá débẹ̀ á bàjẹ́ síbẹ̀ tó bá dẹ̀ bàjẹ́ ó lè fa ìdín tó bá dẹ̀ ti fa ìdín yẹn ìyẹn máa gbé bẹ́ẹ̀ nìyẹn ara tó lè fà á nìyẹn so tí ẹlòmíràn tó bá kó àwọn kòkòrò yẹn tó bá ti fọ́ọ̀mù bacteria yẹn ẹnu bọ̀ láti ń lọ síbẹ̀ òun náà kọ́ máa kó díẹ̀ díẹ̀ ni tó bá ti ń kóbi tó ń kó sí yẹn á máa dàgbà sí ńbẹ̀ ẹlòmíràn tó pé inú odò ló gbé ń kó tiẹ̀ tí wọ́n wẹ̀ inú odò omi adágún tó ní dọ̀tí tó bá ti bá ní pé kò sí fà lódò tó bá tọ̀ síbẹ̀ wọ́n náà tó mu díẹ̀ ńbẹ̀ ni tó pé á tọ̀ síbẹ̀ yẹn náà àwọn kan yẹn á kó wọnú nǹkan ọmọkùnrin yẹn tó bá ti á kó wọnú nǹkan ọmọkùnrin yẹn nítorí máa rí dáa kọ́ ni pé á máa tọ̀ á máa ta tó bá yá nǹkan á dàgbà nǹkan fẹ́ jáde nínú ẹ̀ á máa ṣe wìnìwìnì nínú nǹkan ọmọkùnrin yẹn so tó bá yá á dípò ní ó ń tọ̀ ẹ̀jẹ̀ á dípò ń tọ̀ oyún gbogbo eléyìí àìsàn àtọ̀sí ni ṣètìyé ó ń ṣe obìnrin náà obìnrin míì á máa yún ó tẹ̀ wá yún ẹ̀rọ pé á wò pé àbí kò mugi kò ń kíbo kó máa fi yún bẹ́ẹ̀ ni yún yẹn máa pọ̀ ṣètìyé sìn ẹlòmíì wà pé á dẹ̀ máa ní discharge ẹlòmíì discharge á máa rùn bí ẹran tó ti bàjẹ́ ṣètìyé sìn ẹlòmíì wà pé nǹkan ara ẹ̀ tó jẹ́ látara ẹ̀ yẹn á máa stay ní aṣọ tó bá wọ̀ ṣètìyé sìn ṣùgbọ́n ilé àtọ̀sí ni tó yẹ pé ó lè ṣe ọkùnrin ó dẹ̀ lè ṣe obìnrin so ṣùgbọ́n kí la fẹ́ sọ ní pé kò wá ń ṣe ní pé èèyàn bá bẹ̀rẹ̀ sùn kọ́ gbé ń kó o tọ́jọ́ báyà lo ìbọ̀sẹ̀ àmì ìkíná kúkẹ́ pint tọ́ báyà lo pint ó lè kó látara bẹ̀ ẹlòmíràn jọ ń lo pint papọ̀ ẹlòmíràn tó jọ ń lo towel papọ̀ títí ń sìn ẹlòmíràn tó pé tiẹ̀ ní wípé tó wà lọ sí toilet nǹkan ọmọkùnrin máa kan bí zinc yẹn tẹ́lẹ̀ máa rí tó máa fi kàn òun náà tó fara kó so gbogbo eléyìí ọ̀nà tá a lè gbà kó àìsàn àtọ̀sí nìyẹn gbé tó fojú hàn jù ni pé kéèyàn bá obìnrin ṣe àbí kí ọkùnrin ó bó ọkùnrin ṣe kóbìnrin ó bóbìnrin ṣe wọ́n lè kó látara bẹ́ẹ̀. so àwọn tí mo sọ yẹn ń pa pé tí èèyàn bá ní àtọ̀sí yẹn ó ní first stage ẹ̀ first stage ẹ̀ ni pé èmi àkọ́rí pé òun ń tọ̀ oyún ó ń tọ̀ ẹ̀jẹ̀ tó bá padà yá tí ò tọ́jú ẹ̀ akọ̀dé pé wúrúpọ̀ ń bẹ̀rẹ̀ sí ní wú ni. ìyẹn tó bí láàrin ìjọ mélòó àbọ̀sẹ̀ mélòó. ṣe rí oyún títọ̀ àbí títọ̀ ẹ̀jẹ̀ yẹn ẹlòmíì oṣù méjì oṣù mẹ́ta nǹkan ọmọkùnrin àti wá wú gbà yẹn á wá wú lọ síbi wúrúpọ̀ ṣàmì tí ń sìn so eléyìí àtọ̀sí ni. àwọn kọ́ni tó wà tó pé wọ́n ní àtọ̀sí yẹn STI tàbí STD tá à ń sọ yẹn wọ́n kàn ní tó yẹ pé tí wọ́n ò tọ̀ oyún wọn ò tọ̀ ẹ̀jẹ̀ ṣùgbọ́n ní gbogbo ìgbà ara wọn máa gbóná ara máa gbóná ara máa yún wọn ara wọn máa níbà ní gbogbo ìgbà ìyẹn ti di bọ́ sí stage 2 STDs kí ni stage 2 yẹn ní tí a lo oògùn ṣẹ́rí tí a lo oògùn tó pé oyún yẹn wá stop àbẹ́jẹ̀ yẹn stop àtọ̀sí ò tí ì lọ o kò ì lọ o because ó lọ farapamọ́ síbi kan ni ṣé ti yé sí ó lọ farapamọ́ yẹn ní pé ó ní láti ní total treatment tí yẹn láti lò fún kó tó lè lọ pátá ó stubborn kò ní tètè lọ tí ẹni máa gbé pé dáa mo ti látọ̀sí rí ó wá di pé ó wá lóògùn tí a lọ wẹ̀wò ti lọ kò lọ á wá di pé ó di àtọ̀sí ọjọ́ pípẹ́ wọ́n pè ní àtọ̀sí ẹ̀gbẹ ẹni yẹn ó lè máa bẹ̀rẹ̀ sí máa rù kó máa gbẹ ẹlòmíì kòkòrò akọ̀ bo ni kòkòrò agbègbè rẹ̀ kúrọ́kúrọ́ àbò lára á lo oògùn kòkòrò á lọ ṣe kòkòrò kò ní lọ kò ní mọ̀ pé àtọ̀sí ọlọ́jọ́ pẹ́ ló fà tètè ń sìn ẹlòmíì wá sí pé ó máa bọ́ sí wórópọ̀ tó máa wú yẹn sperm production wórópọ̀ yẹn ó máa dínkù òun lè fi ní low sperm count ẹlòmíì gbogbo ọ̀tọ̀ wá ní pé àwọn ní low sperm count àbí wọ́n ní pé sperm ò tẹ̀sí lára wọn rárá púpọ̀ wọn á dà pé àwọn tó bí wọn wọ́n ti fi àtọ̀sí bí wọn tàbí àwọn fúnra wọn ti kó àtọ̀sí nígbà tó dé ilé ayé náà ni something so àtọ̀sí STD ò ń ṣe tó dáa òótọ́ wọn ní pé virus burú but bacteria burú gan because ó máa ń ṣe tiẹ̀ silently ni ó máa wá pẹ́ lára kó tó ṣèyàn léṣe so nípa báyìí ìtàkẹ́ka pọ́lẹ̀ náà ni pé àwọn ewé ta lè lò láti lè fi kọ́ di àwọn àìsàn yìí. ṣó ni táwọn ilé ìbọn pété àtọ̀sí. ó náà pè ní gonorrhea gonorrhea ó náà dẹ̀ ní syphilis gonorrhea àti syphilis àtọ̀sí ni Yorùbá máa ń pè. wọ́n ló tún póríṣiríṣi ẹ̀kan wa àtọ̀sí òró àbí. ó pọ̀ àtọ̀sí ẹlẹ́jẹ̀ wà àtọ̀sí alájá wà èsì ń sẹ́ wọ́n pè kàn ní àtọ̀sí ajá. èwo la lájá. ok àtọ̀sí ajá yẹn àgbàlagbà bí rí i pé tí ẹ máa lọ síbi tí inú odò tó jẹ́ omi ìdọ̀tí tí ẹ máa lọ wẹ̀ ń bẹ̀ tó bá ti kó síyàn ní inú nǹkan ọmọkùnrin ẹ pé wọ́n máa ń pe kòkòrò kan nígbà kan nínú sáyẹ̀nsì pé wọ́n pè ní schistosomiasis
tó bá tẹ̀ máa lọ wẹ̀ inú odò ló máa sábà kó sínú nǹkan ọmọkùnrin oríṣi méjì dẹ̀ ní kinní yẹn náà ìkan àti pé tó máa ń pè ní jèrìjèrì tó bá kó wọnú nǹkan ọmọkùnrin báyìí á máa rí síta bí èkó lọ á máa sá wọlé á máa kó síta bí èkó lọ á máa kó wọlé irú yẹn tí ìwà pé kó tètè pa àwọn máa ní èrí ògì á máa fún jẹ tó bá fún ní èrí ògì jẹ ó máa bẹ̀rẹ̀ sí máa jẹ ara èèyàn ni so kó máa jẹ kó pátá ọ̀sìn ẹ̀sìn ìbọn ìkan tó wá wà pé ìyẹn ò kí ń jáde bẹ́ẹ̀ yẹn ìyẹn á kàn máa jó tí a ti ń tọ̀ á máa rí ẹ̀jẹ̀ díẹ̀ nínú ìtọ̀ yẹn because ìyẹn máa lọ bá bladder á lọ sí side ibi tí kidney wà tó ṣe ń sìn pé tí a bẹ̀rẹ̀ sí ní tọ̀ á kàn máa tọ̀ pẹ̀lẹ́ jẹ̀ ni wàhálà ti ń sìn àtọ̀sí ó pé gba tó yẹ kí wọ́n ní ká mẹ́nu lé a lè sọ ọ̀nà tó pín sí a lè sọ tán so nípa èyí tó jẹ́ kókó náà ni pé káwọ èèyàn ká ṣọ́ra nípa bíbá obìnrin ṣe because mo sábà kọ́ pé inú báǹkì tí ojú ò lè wọ̀ ni ṣe ti ń sìn so a lè mọ ohun tó wà níbẹ̀ ibi tó fara pamọ́ sí ni àbí tí a rí pé òun ò lè akára dúró kó lo rọ́bà ìdáàbòbò ṣùgbọ́n èyí tó wá ṣe kíní jù náà ni pé tó bá ti wá ń ṣe àwọn ìtọ́jú ó ṣe pàtàkì lórí ẹ̀ kó jẹ́ pé ìtọ́jú tó kún lẹ́kùnrẹ́rẹ́ tí ìtọ́jú ìwà kún lẹ́kùnrẹ́rẹ́ á tó wá da nǹkan míì ó lè fà á kí spam kó wà gẹ́gẹ́ sábà kọ́ pé spam ó lè bàjẹ́ ó lè fà á kí èèyàn tètè ní prostate enlargement ó lè fà á kí èèyàn ní ìsétọ̀ kó má lè tọ̀ rárá ó lè fà á kó ba kidney jẹ́ tó ti ń sìn ó lè fà á kó pé nǹkan ọmọkùnrin èèyàn kó jẹ́ á jẹrà pátá ẹ wo herpes tá à ń sọ yẹn ń sìn òun náà máa jẹ tó pé inú nǹkan ọmọkùnrin báyìí á kàn dáwò káàkiri ni á dáwò àwọn mìíràn ti wọ lára tán tó bá dáwò tó bá fẹ́ tọ̀ ìtọ̀ á máa jáde lára ìhò yẹn káàkiri tó ti ń sìn ara àìsàn abẹ́ náà ni àwọn ọ̀gá wa ń pe àwọn tá à ń sọ yẹn ní àìsàn abẹ́ so aláti ṣọ́ra fún púpọ̀ ká má gbà á ẹlòmíràn tó pé nítorí pé ó gba tó wẹ̀ lò ẹ̀wọ̀n òtẹ́tọ̀ wa ló ń sùn gbà mí tí wọ́n bá débẹ̀ kò dákọ̀ máa lo àwọn tó wẹ̀ wọn wọ́n tó wẹ̀ yẹn ẹlòmíràn àmì tó ti lò àwọn public toilet mi ó ṣòro láti máa lò tí a fẹ́ lò bóyá kí èèyàn try kó nu etí ẹ̀ dáadáa because nǹkan ọmọkùnrin tó wà lè kan etí kí náà báyìí ó parí ohun tó ń kó àìsàn yẹn nìyẹn so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbogbo ṣùgbọ́n tó bá padà á ṣẹlẹ̀ nítorí àdúrà nìkan ò rán tó padà á ṣẹlẹ̀ ká mọ ohun tá a máa lò sí tàbí ká mọ ohun tá a máa fi prevent ẹ̀ òun náà ni ètò yìí dálé torí pé ètò yìí nípa pé ká kọ́ra ní ẹ̀kọ́ nípa àlàáfíà ara wa ni ẹ̀ka kọ́ra nípa àlàáfíà ara wa tí èèyàn bá rí wípé òun ń tọ ẹ̀jẹ̀ yẹn ọ̀tọ̀ ní kéèyàn kàn máa tọ ẹ̀jẹ̀ nìkan ọ̀tọ̀ ní pé kó máa tàyàn kó máa tà láti jọ kó máa fọ́ọ̀sì tọ̀ jáde oríṣi méjì ènìyàn ní kó máa tó pé ẹlẹ́mi tó bá ní prostate ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀ ẹlẹ́mi tó bá ní àtọ̀sí tá à ń sọ yẹn bí àwọn STDs yẹn ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀ ẹlẹ́mi àdè máa tọ̀ pẹ̀lú ìtọ̀ ẹ̀jẹ̀ àti ìtọ̀ máa jáde akọ̀rí kó bẹ̀rẹ̀ sí ní rú òun bẹ̀rẹ̀ sí ní gbẹ ni etí ẹsẹ̀ then àwọn dáwọn tó fẹ́ sọ ni pé ṣé rí àwọn stages tí à ń sọ àsọgbà stage àkọ́kọ́ stage ẹlẹ́kẹta òun náà pè ní staphylococcus staphylococcus yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní ṣèyàn ó lè máa tọ ẹ̀jẹ̀ mọ́ ó lè máa tọyún mọ́ irú àwọn bẹ́ẹ̀ wá nígbà táwọn ní àìsàn àtọ̀sí àwọn ti gba abẹ́rẹ́ sí ìgbà táwọn ní àìsàn gonorrhea àwọn ti lo oògùn sí bó ti lọ ìgbà táwọn ti rí pé kò dẹ̀ ẹ̀wọ̀n ò dẹ̀ tọ ẹ̀jẹ̀ mọ́ kò ṣàwọn ó lọ ìyẹn lọ sápamọ́ ni ó wá bọ́ sí stage pé ní staphylococcus yẹn tiẹ̀ ìyẹn wá tó wá lágbára tó pé stage kẹta nìyẹn. bó ní ṣe wọn. bí ẹ ṣe máa ṣèyàn ni pé èèyàn kàn rí níbi pé òun rò òun gbẹ ni kò dẹ́ ṣe HIV ẹlòmíà kàn rí níbi pé ara òun máa ń gbóná ní gbogbo táwọn náà sọ pé òtútù mú ara tòun gbóná tí ẹ̀rí ọkọ àti ìyàwó wọ́n ní pé ìyàwó tó bá délé pẹ̀lú ìyàwó tó bá fara kàn báyìí ó máa ń jẹ́ ètùtù ojú ni àti ètùtù ara láti fara kàn báyìí ara kan máa gbóná náà bí i ṣé wọ́n ní bà ní gbogbo ara máa ń gbóná staphylococcus ni ẹlòmíì bó ṣe ń wẹ̀ báyìí ni ó máa rí pé ara máa ń yún ẹlòmíì tó bá wo obìnrin ẹ̀mí tó bá wo ojú abẹ́ báyìí bíi pimples ó máa bọ ojú nǹkan ọmọbìnrin yẹn ni tó ti sìn tí ọkùnrin bá rí ọkùnrin ẹ̀mí ẹ máa rí ulcer bí àwọn bíi ewu ẹnu gbogbo ara nǹkan ọmọkùnrin ló máa wà tó ti sìn so àwọn stages tí à ń sọ yẹn ó jẹ́ sí ètò ìpò lágbára gan ìgbọ́n tó máa fà ní pé àìtọ́jú ẹ̀ láàkọ́kọ́ òun ló fà tó ti sìn ẹwà obìnrin mi á lòun ní cyst tó ní pé ó ti ṣe oríṣiríṣi nípa pé ó ti bẹ́ẹ̀ lè sùn tó yẹ pé infection tó wà lára ẹ̀ ó ti wá cause problems lára ó lè fà kóbìnrin má lè bímọ gan. ìwọ náà pè ní cyst yẹn dàbí ó wà nínú obìnrin báyìí pé òun náà máa níbi growth ni tó yẹ pé ó
ó máa wà bí ó máa da obìnrin láàmú kò ní jẹ́ kó obìnrin ó lè lóyún ṣàmì tí ó sìn èmi à búlọ̀kù àyè lọ sí sperm gbé lọ síbi nǹkan obìnrin èmi à wà bẹ́ẹ̀ tó yẹ pé a kàn máa dà láàmú a máa yún ní gbogbo ìgbà ni ṣàmì tí ó sìn so gbogbo àwọn eléyìí ó jẹ́ ní tí à ń láti ṣọ́ra fún nípa àlàáfíà ara wa ṣùgbọ́n ọ̀nà àbáyọ wa tó wà lórí ẹ̀ náà ni pé ewé àti egbò ó lọ̀nà àbáyọ ẹ̀ ṣẹ́rí èèyàn ní àìsàn àtọ̀sí ó gba abẹ́rẹ́ sí ó máa lọ sápamọ́ sára ni èèyàn ní àìsàn àtọ̀sí ó wá ní wọ́n ti kọ́ pé lágbájá kọ́ báyìí mo lò sí tèmi wọ́n náà ló lò sí bí àwọn tablet antibiotics ó da mi ò ní ò da ṣùgbọ́n ó máa ń mú pamọ́ ni tí a bá ti wá ń lo antibiotics yẹn kó gbìyànjú kó lo ewé àti egbò láti lè flush ẹ̀ dànù ètò ìsìn ara tí mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ ni pé tí ọkùnrin bá rí pé òun súnmọ́ obìnrin fún prevention lélẹ́yìí o pé àwa ò gbà mi ń fẹ́ kí n lọ ẹni yìí mo ti trust ẹ̀ ṣàbí bàbá mi náà ẹlòmíà lo condom náà condom yẹn náà lè jà ó tún lè dàlú ó lè dàlú so àwọn ewé tí abẹ́kọ̀ọ́ yẹn mọ̀ náà ni ká máa lò bí ewé àsùnwọ̀n ṣe rí ewé àsùnwọ̀n yẹn tí a bá gbó ọmọ ní kéèyàn gbó pẹ̀lú ẹmu bọ̀ tí a bá gbó pẹ̀lú omi náà ó máa ṣiṣẹ́ tí a bá ti wá gbó lẹ́yìn tó bá súnmọ́ obìnrin tán kéèyàn mú dáadáa tó bá mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó máa tọ̀ ó máa lọ sí toilet gbogbo tó bá wà lára ẹni yẹn ó máa flush ẹ̀ kúrò lára ìdínsìn ara tí ó wà fún prevention nìyẹn ìdínsìn ara àwọn tó wà fún prevention òun náà ni bàrà ṣe rí èso bàrà èso ẹ̀gúsí bàrà tó ń pè ní bitter lemon ìdínsìn tí ẹ máa mú lemon yẹn tó wà gbé sórí iná tó bá ti wá sún tó bá ti sún ó máa wá fún tó bá ti fún omi ẹ̀ dáadáa á fi iyọ̀ díẹ̀ sí ó máa ń kéèyàn lọ sí toilet o máa ń kéèyàn yàgbẹ́ ọ̀bọ̀ síbi kiri kéèyàn máa lò síbi oníke kékeré yẹn tó bá ti lè mú ẹyọ kan láàárọ̀ kó tó mú ẹyọ kan lálẹ́ tó bá mú ìfọjọ́ mẹ́ta gbogbo ohun tó bá wà lára ẹni yẹn á yà dànù á tọ̀ dànù kò lè ní tó sí lára ṣàmùtẹ́nsìn ó jẹ́ méjì then another one tẹ́ ayé fi kún òun náà ni egbò ìfọ̀n yẹn èèyàn á sè pẹ̀lú ẹmu ni tí bá ti á sè pẹ̀lú ẹmu á wá mú tó bá ti wá mú gbogbo tó wá súnmọ́ obìnrin tó wá rí pé obìnrin yẹn pé ẹ̀rù ń bà wọ́n lórí ẹ̀ tó bá mú dáadáa á tọ̀ gidi gan gbogbo nǹkan ló máa tọ̀ dànù á dẹ̀ pa orú ẹ̀ nínú ṣàmùtẹ́sìn ìyẹn tá a sọ yẹn fún prevention ni kí nǹkan yẹn bá ṣe yẹn ṣùgbọ́n àwọn oògùn ìbílẹ̀ wa wà tó yẹ pé a ti ṣe fún pé tíyàn bá bẹ̀rẹ̀ sí tọ̀ ẹ̀jẹ̀ nìkan tíyàn bá ti láìsàn yẹn gangan ṣùgbọ́n ó wá póríṣiríṣi lórí àìsàn ọ̀tọ̀ọ̀tọ̀ because bí mo sọ yẹn ni pé àwọn infection yẹn èmi máa ń kọlu nǹkan wórópọ̀n lásán ni kò ní rìn jọ kọjá ibi tí wórópọ̀n dé àwọn kan àti pé ó máa kọjá ibi tí wórópọ̀n dé ó máa dé ibi bladder so níbi tí èèyàn gbé ń tọ̀ lẹ́nu urethra á débi urethra yẹn àwọn kan àti pé tí wọ́n wáyé ó máa ń fara pamọ́ sára ni àwọn ẹni máa ń dára di egbò tí wọ́n máa rí bóyá egbò kàn di ọyún káàkiri ara ṣàmùtẹ́sìn irú àwọn ìyẹn àwọn ìtọ́jú ẹ̀ ó wà ní ọ̀nà mẹ́ta tí mo sọ yẹn a ní àwọn oògùn tá a ṣe tó yẹ pé tí a bẹ̀rẹ̀ sí ní lò á lò fún ọjọ́ mẹ́rin tó bá ń tọ oyún ọjọ́ tó bá kọ́ lò lẹ́ẹ̀mejì báyìí oyún yẹn láti kọ́ stop náà bọ̀ kó gbìyànjú kó lò fún ọjọ́ mẹ́rin ó ń tọ̀ wọ́n á rí pé òun máa ní àlàáfíà pàápàá ni nípa pé ó ń tọ oyún o tàbí ó ń tọ ẹ̀jẹ̀ wọ́n pé ẹ̀jẹ̀ yẹn wá ń tọ̀ ó máa lo oògùn yẹn ju ọjọ́ á lò fọ́jọ́ mẹ́wàá nítorí pé ihun tó fi ń tọ ẹ̀jẹ̀ ń já sí pé inú yẹn ti ní júùsì kan oúnjẹ yẹn dẹ̀ ti kíní yẹn dẹ̀ wà níbẹ̀ ó sẹ́ni débẹ̀ tó bá ṣàkíyèsí máa wo eégbọn tó bá wà lára ajá tó bá sẹ́ni débì kan ibi tó sẹ́ni dé yẹn tó bá ra gé òun fún ẹ̀lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀jẹ̀ àdàbà lè ṣe jáde níbẹ̀ because òun ti gbẹ́nu síbi tí ẹ̀jẹ̀ wà jáde tó bá pẹ́ já kúrò padà báyìí ẹ̀jẹ̀ díẹ̀ lọ́wọ́ jáde ibi á jiná padà bẹ́ẹ̀ ni ìtọ́jú àwọn nǹkan yẹn ṣe rí ibi tó sẹ́nu dé yẹn ìyẹn kòkòrò yẹn ó ń fa ẹ̀jẹ̀ jáde ni so ẹlòmíì akọni kó bẹ̀rẹ̀ sí ní gbẹ náà ni ẹ̀dẹ̀ ẹ̀rọ ọkùnrin mi tó bẹ̀rẹ̀ sí ní tọ̀ àìsàn ìtújú ni òun lè sọ ń ta gbogbo pápátẹ̀ gbogbo ṣòkòtò á ti wet fẹ́ jẹ́ á máa lo pad ńgbà míì káyì ṣàmìtẹ́sẹ̀ so àwọn àìsàn báyìí àfi kí á wá ewé àti egbò ká fi tọ́jú ẹ̀ a ní àwọn oògùn tá a ṣe lóríṣiríṣi ara àwọn oògùn tá a ṣe òun náà ni abioticin àti organic organ ṣó wà níbí ó wà níbí yìí òun náà ni oògùn tá a ṣe yìí abioticin tẹ wò yìí a ṣe fún infection tó bá yẹ pé èèyàn bẹ̀rẹ̀ sí ní tọ ẹ̀jẹ̀ àbí ó ń tọ oyún ni tó yẹ pé èèyàn ń tọ ẹ̀jẹ̀ ó ń tọ oyún tó bá bẹ̀rẹ̀ sí ní lò láàárín ọjọ́ 3 sí 4 ó ní láti stop ó ń tọ àwọn àwa òkè tó bá yẹ pé èèyàn wá bẹ̀rẹ̀ sí tọ ẹ̀jẹ̀
tó yẹ pé ẹ̀jẹ̀ yẹn ó ń wá gidigidi gan á lo organic organ pẹ̀lú ẹ̀ á dẹ̀ fún ní Lego mixture. bó ní ṣe lélẹ̀. eléyìí ṣíbí kékeré láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ gbàtọ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní lò yẹn powder ni aṣọ ní capsule ẹ̀ náà ó wà lóní capsule á lò ní léraléra láàárọ̀ lọ́sàn-án alẹ́ fún bí ọjọ́ mẹ́ta lẹ́yìn ìgbà yóò dà sọ́dẹ̀ méjì á pa oró kòkòrò yẹn èsì ẹ̀sìn kò ní dà láàmú mọ́ but àwa fọwọ́n ẹ̀ nímọ̀ràn pé kán gbìyànjú kán lò ó at least fún títí wọn fi tán ó jẹ́ pé á serve wọn bí oṣù 20 days wọn ò ní gbúrò ẹ̀ mọ́ but ayé kókó nù ẹ̀ náà ni pé ẹni tí nǹkan báyìí bá ti ń ṣe tó níyàwó ńlé kó gbìyànjú kó jọ máa lo oògùn ẹ pẹ̀lú ìyàwó ẹ̀ nìyàn because tí ò bá lò pẹ̀lú ìyàwó ẹ̀ tó bá tọ́jú ara ẹ̀ nìkan á tún padà lọ kó lára ìyàwó ẹ̀ ó dàbí pé ó lọ kó sí báǹkì ó padà lọ gbowó ẹ̀ ló máa rí ìjọba tí ń sìn so ara àwọn oògùn tí a ṣe nìyẹn tí èèyàn bá ní ó wá ń tọ̀ ohun ìtọ̀ tó ń tọ̀ yẹn ó wẹ̀ láti bí odò ni o ó kó lára èèyàn ni o àbúrò pé kidney issue ló ń ṣe ni o ó wá ń tọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ papọ̀ ó ń tọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ papọ̀ ó máa lo organic organ ló máa lò òun á lò pẹ̀lú abẹ́ọ̀tísìn àti Lego tó bá lò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba kò ń ṣe ní tó pẹ́ láàárín ọ̀sẹ̀ kó máa wà dáadáa ẹ̀jẹ̀ yẹn àtẹ̀kọ́ stop náà ṣé ọmọ ìṣe ń sìn á stop because á pa kòkòrò yẹn gangan fún ara rẹ̀ then lẹ́yìn ìgbà yẹn ló máa bẹ̀rẹ̀ sí máa heal ibi tí àwọn egbò yẹn wà nípa àwọn oògùn wa yẹn so á ṣe àwọn oògùn oríṣiríṣi fún infection ṣe é sìn tí infection bá affect tí pé wá débi pé ó ti pa sperm ọkùnrin ṣe é sìn a máa kọ́ tọ́jú infection lára ẹni yẹn because ẹlẹ́mìí lọ ṣe test ń sìn test tó ṣe yẹn wọ́n ní pé gbogbo everything zero ni mobility zero life cell ibẹ̀ tó fi ń ṣe kíní zero náà ni gbogbo everything so a máa kọ́ tọ́jú infection yẹn a ṣe àtọ́jú òun fún ara ẹ̀ ìyẹn lè fi rí pé ìtọ́jú pé èèyàn ò ní sperm rárá lára ó ń lọ sóṣù mẹ́ta because nǹkan yẹn ti pa wóró pọ̀ yẹn ó lè ti pa gbogbo nǹkan tó ń jẹ́ kí ó lè produce sperm gidi sí lára so ọkùnrin mo gbára nímọ̀ràn ẹ rí i pé nǹkan kékeré ló fà á níbi pé a fẹ́ gbádùn ara náà ni kéèyàn ṣọ́ra ṣe téèyàn ti ń ṣọ́ra ṣe kò ní bọ́ sínú kòtò because àwọn àìsàn nígbà tó yẹ pé táyà ń sọ yìí tó yẹ pé ewé àti egbò kò lè ká péye nítorí tó bá ti rí pé ó ti ba gbogbo nǹkan jẹ́ tán so ọlọ́mọ ẹ̀ka kúkú òjijì so bí ó ṣe jẹ́ nípa ọ̀rọ̀ STDs àti STI ni wọ́n tó bá rí àmì báyìí kó tó di pé ó máa kọlu kidney tiẹ̀ ó máa kọlu liver tọ̀dẹ̀ kàn sí ilé iṣẹ́ wa tàbí kó pe nọ́mbà wa 07031002744 tàbí 08028121088 láti lè fún yín ní ìmọ̀ràn tàbí àlàyé nípa ètò ewé àti egbò tá a fi ń tọ́jú ara wa. ọ̀dà ẹja wa sọ̀rọ̀ nípa àwọn míì irú Lego yìí kí làwọn ṣe. ṣé Lego blood purifier ni ó máa ń purify blood ni gbogbo ohun tó bá jẹ́ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ ló máa ń ṣiṣẹ́ fún dẹ inú iṣan ló bá ti gbé ń ṣiṣẹ́ tiẹ̀ ẹlòmíì wà tó pé inú iṣan ẹ̀ ó ti dí nípa pé àwọn àìsàn oríṣiríṣi ti di ẹlòmíì wà tó pé infection tá à ń sọ yẹn ó ti kó bá inú ẹ̀jẹ̀ eléyìí ó máa ṣiṣẹ́ fún un ẹlòmíì wà tó pé inú ẹ̀jẹ̀ náà ó block ó ti dì ẹ̀jẹ̀ dídì ti wà ńbẹ̀ eléyìí máa yọ blood purifier ni ó dàpọ̀ fẹ́ni tó bá ní arthritis ni o ó ní rheumatism ni o àbí ó ní infection náà ni àbó ní heart clog òun Lego herbal mixture ó dáa fún púpọ̀ iṣẹ́ tó ń ṣe ni ó ti gbà òun tẹjọba ó dẹ̀ wà ní pharmacy káàkiri. bó o ní tó Oskonto. Oskonto mixture nítorí òun ṣiṣẹ́ fún náà ni pé ó máa ń fọ inú gut láti bí ẹnu àyè sí abẹ́ digestive tract ló máa ń fọ because ẹni púpọ̀ àìsàn tó máa ń padà ṣe àwọn èèyàn láti ibi tá à ń jẹ ni ẹlòmíì ń jẹun bọ̀ tó ń jẹ tó jẹ yẹn kò kí ń digest tán so bí o ṣe digest tán yẹn tó bá dúró síbẹ̀ ó yẹ kó yà but kò wá tún jagbó ẹ̀ tán so tí ẹ máa lo eléyìí flusher ni so ó máa flush gbogbo inú digestive tract so èèyàn á wá wà lálàáfíà ẹni pé ẹlòmíì àti pé àbóyá kò lè sùn ní bóyá kò lè jẹun ní ní tó fà ní pé nǹkan ló ń disturb ẹ̀ lára tó bá lo Oskonto mixture ó máa flush ẹ̀ kúrò ó ń tàn wọn àlàáfíà system ara ẹ̀ ṣe dáadáa ẹ wọn obìnrin míì tó pé wọn ò ṣe nǹkan àlejò mọ́ wọn ò tí ì dàgbà nǹkan àlejò wọn dédé stop Oskonto mixture lọ́wọ́ ní kán lò wọ́n wá lò pẹ̀lú ọsàn ẹ̀wẹ́ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá nǹkan oṣù abẹ̀rẹ̀ sí wà nọ́mà bẹ́ẹ̀ pé wọ́n ti wọ menopause ni wọn bọ́tẹ́ ẹni bá tó wọ menopause inú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ga àwọn ìdọ̀tí inú àwọn èrí inú yóò jáde mọ́ Oskonto mixture yìí òun náà ni kó máa lò á wà òkè dáadáa ètò ìsìn inú ò ní wú jù tí ọkùnrin náà fúnra rẹ̀ bá wà tó bá jẹun
tí inú ẹ̀ bá ga ok sìn ẹ máa wo ẹlòmíì wá tó yẹ pé tó bá ti kọjá bíi 40-50 ó máa ní prostrate. Nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀dọ̀ wa a rí pé ọkùnrin tó bá ti ń wọ 40-50 ó ní láti ṣọ́ra fún milk. mílíìkì mímu. Yes, mílíkì mímu. So tó bá ti bẹ̀rẹ̀ sí ní mu milk a máa rí pé ìtọ̀ wọn ni wọ́n jáde dáadáa mọ́. Òun náà fi rí pé lómi ó ní prostrate bọ́n tó wá trigger àìlètọ̀ ẹ̀ mọ́ yẹn mílíkì yogurt ló mu. Kí ló fà á ní pé a níbi research náà ṣe a rí pé tí milk bá wà níbì kan ó máa ń wú, tí yogurt bá wà níbì kan tó bá tí wọ́n fẹ́ ṣe yogurt náà tó máa dé milk lẹ̀ tó máa padà ṣí ó máa wá wú. Ṣé bó ṣe máa ń wúra yẹn àbí ẹ fi milk náà sínú tíì tó bá fi ṣe jọ́kìjọ́kì tó bá máa ṣí bíi Milo ẹ rí pé ó ti bẹ̀rẹ̀ sí ní wú. So ṣé ní wúwo ìwú yẹn ó ní gas nínú. Gas yẹn máa ń jẹ́ kí prostrate ó máa jẹ́ kó wú. So tí àwọn afẹ́ tọ̀ láàárọ̀ kò ìtọ̀ ní jáde dáadáa. So tí máa ti rí irú ẹ̀ tó bá ti low control mixture gas yẹn máa lọ́lẹ̀, bloating nínú ẹ̀ máa lọ́lẹ̀, á lè tọ̀, á yaso, á dẹ̀ wá òkè. Téèyàn bá mu mílìkì gan tó jẹun tó mu mílìkì dáadáa kéèyàn tún máa ń lo eléyìí. Ó dáa púpọ̀ post control herbal mixture ó dáa púpọ̀ ètò ẹ̀sìn. Búrẹ́dì àti tíì tí ta fi mílìkì. Ọkùnrin gbọ́dọ̀ fi ṣeré. Ta fi mílìkì ṣe ló ki dúá bíi ló ki dúá. Ẹlẹ́yà ní mílìkì òun pòkì. Irọ́ ni ọlọ́run àkóbára àfi kó máa lólè pẹ̀lú ẹ̀. Téèyàn bá ti mu mílìkì tó ki kéèyàn mẹ́lẹ̀ mo mu mílìkì tó ki. Èèyàn á wà òkè inú èèyàn á fúyẹ́ inú èèyàn ní máa ga ó pọ̀ jù oògùn tó ń polówó ara ẹ̀ ni. Mo yẹ mú yìí. Náà kò dáa láàmú ṣe wọn pé kò tún kóró. Àwa tí a wà nílé tó pé àgbo náà fi tọ́ wa. Oyin wà láńtẹ́ ibi sí. Oyin la fi preserve ẹ̀. Lọ́jọ́ rí àwa tí a fi àgbo kọ́ bá ṣe ń lo àgbo yàtọ̀ sáwọn tó pé wọn ò mu àgbo rí. Ntá là ń jẹ là ń tà. Tí ẹ̀rí máa yẹ mu ọ̀tá pé kó mú kíní kan ó lè pé kó mú inú mi kíní kan ṣe ní náà bẹ́ẹ̀ kọ́ nítorí kò mọ́ lára ni nǹkan dúdú ló mọ́ra tó bá padà yá á tẹ̀ lára ẹ̀. Ewé àtegbò ó dáa púpọ̀ àwọn táwa ti lò ní tán bí wá sínú ẹ̀ ni a lè sọ authoritatively pé lo àgbo ṣàwùjẹsẹ̀. Àwọn táyọ̀ jẹ́ set tó máa jọ wà wọ́n máa ń wà pé bí akéré sí wọn ni age made ni wá èyí tó fi tọ́wà náà nìyẹn. So ewé àtegbò dáa púpọ̀ gbogbo èèyàn nímọ̀ràn kẹ́kẹ́ ká máa lo ewé àtegbò. Àwọn náà ṣe wọ́n tó dáa ń sọ yìí ó ti ní NAFDAC o àti aládùbítàs òun náà ti ní NAFDAC ṣàwùjẹsẹ̀ fún ẹ̀yìn ríru ẹlòmíì ẹ̀yìn ló máa ń complain gbogbo gbà. Ẹ bá ń ṣiṣẹ́ ìjókòó tí ń dírẹ́fù sá. Aládùbítàs kí a máa lò ó dáa púpọ̀ ọ̀pá ẹ̀yìn ló ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn èèyàn máa wà òkè á wà òkè á fìtì dáadáa nítorí ẹ̀yìn wa yìí òun ló ń control ẹsẹ̀ méjèèjì. Ẹ̀yìn ló ń control ẹsẹ̀ méjèèjì so ẹ jẹ́ ká múra sí ìtọ́jú ara níbi ewé àti egbò. Mo mélèé náà lọ́nà. Kò sí problem. Àwa máa ń pẹ́ lórí driving. Ṣé ẹ wá wò tó ń mú dání yìí aládò therapy. Ṣé rí oògùn yìí àwọn èèyàn ń kọ sáré sí púpọ̀ ni. Ó jẹ́ àwọn oògùn tó yẹ pé a dúpẹ́ lórí ẹ̀ púpọ̀. Mo sọ́gbà kan nípa pé aládùbítà àti pé àwọn kan láti France tó ní pé ká ṣe tó pọ̀ wọ́n kọ́ ní ká sọ ká wá ká sọ tá a ṣe ń tàbí ṣe fún wọn mo kọ lẹ́tà sí wọn mo ṣe gbé ẹ̀ wọ́n ní ká ṣe púpọ̀ fún wọn. Ẹ wá wo oògùn tó yẹ fún blood pressure nìkan ni tí wọ́n bá ti ní blood pressure eléyìí dáa lójú. Ìfúnpá gíga. Ẹ bá ti jọ̀wọ́ nínú ètò wa tí ẹnìkan sọ pé òun lo oògùn kan òun ní kò máa yà òun tọ̀ ẹ̀jẹ̀ òun bí ẹ̀jẹ̀ nígbà tó ń lọ lo oògùn hypertension nígbà tó ilé ti wá ó ti gbádùn. A tún sọ̀rọ̀ láìpẹ́ yìí lórí ẹ̀ pé kí lè fi ṣe oògùn yẹn mọ́nà ewé àtegbò ni kò sí nǹkan nù ẹ̀ fún ìfúnpá gíga o fún blood pressure o ẹ lo aládùbítàs oògùn tó ń polówó ara ẹ̀ ni fún blood pressure ìwọ tí wọn bá ní báyìí pé blood pressure yẹn ohun tó ń fa blood pressure pọ̀ ẹlòmíì kò ń ṣe àárẹ̀ ara ní blood pressure tiẹ̀ but àwọn nǹkan kan ló fà á tó fi ní blood pressure ṣe mọ̀ ẹlòmíì àti pé bí a kó náwọn àìsàn kan ó lè pé ó ní kidney problem but kidney problem hypertension náà padà sí kidney problem but ẹlòmíì náà tó wá tó wá pé kidney problem tó wá ní ó lè padà lead sí yẹn náà ẹlòmíì ní àwọn àìsàn míì bí àìsàn ọkàn ẹlòmíì ní àìsàn míì bí àìsàn liver ẹlòmíì tó pé liver tó wá wú inú tó wá ga dé pé ó ń kóyànra bá mímí ẹ̀ ó lè fa blood pressure náà ẹ jẹ́ ká ní oògùn yín lé o torí pé àìsàn tó wá kọ́mọ̀ ń gbòòrò sìn òun ní ìfúnpá gíga bóyá ń tà ń jẹ ní ṣẹ́mọ̀ gbogbo ń tà ń jẹ ń sìn ẹlòmíì ní pé máa jèso
èso tó ń jẹ gan inorganic ni ẹlòmíràn ní pé máa mú kí wọ́n orúkọ ẹ̀ máa jẹ ewédú gbẹgbẹjẹ ẹ̀fọ́ tó ń jẹ gan kẹ́míkà ló fi gbìn so àfi ká máa lo orú oògùn ẹlẹ́bẹ̀ ọlọ́mọ ẹ̀ka rí àìsàn burúkú tí wọ́n bá ní oògùn ilé nílé heart ẹ̀ máa strong because ẹ máa wo kíní kan lára wa àwọn kan mọ́tò wọn ní accident bó ṣe ní accident yẹn gba àwọn tẹ̀sán gbirigbirigbirigbiri tó sọ accident yẹn ẹni kò lè fara pa nù à ẹnì kan dẹ̀ kú ẹni tó kù yẹn kò kàn lára kí ló fà á ni pé heart ẹ̀ ò lágbára ìbẹ̀rù ló pa shock ló pa ètò yẹn sìn àwọn oògùn eléyìí máa ń jẹ́ kí heart wa strong débi tí nǹkan bá bẹ̀ṣẹ̀ lójijì yẹn máa wà ń bẹ̀ ni so pẹ̀lú gbọ́dọ̀ a ò ní ṣe àní ẹ̀sán rọpárọsẹ̀ o ẹ wo Holy Root Vision powder tàmú dání a pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́ àwọn èèyàn lò ó wọ́n dúpẹ́ lórí ẹ̀ ìkànnì tó tẹ̀ á lò wá ní pé nígbà tí ní ojú ẹ̀dọ̀ kìí fọ́ ṣé kò ní pé spiritual oògùn ni wípé tó mọ̀ pé ojú ẹ̀dọ̀ nílé dì náà máa sọ pé ojú ẹ̀dọ̀ kìí fọ́ mo ní bẹ́ẹ̀ kọ́ orúkọ táwọn bàbá ti wá pè ń gbà yẹn nìyẹn ewé àti egbò la fi ṣe o kò ń ṣe àwa kì í bọ̀ kankan o àwa kì í bọ̀ àdé takọ̀ àwọn tó ń bọ̀ nǹkan náà o nítorí àwọn tó wà àwọn bàbá ti wà àwọn tó ń bọ̀ nǹkan ni ṣùgbọ́n táwa ti wá bẹ̀rẹ̀ àwa mú ìtààmú lára wọn náà ni pé a mú ewé àti egbò nìkan láti ara wọn eléyìí ara ògùn bàbá wa ni Holy Root Vision powder wọ́n pè ní bàbá ń pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́ tí o bá ní àìsàn ojú wa ń dà láàmú kó tó di pé wọn lọ ṣe operation sí kókó bẹ̀ sí máa lé léyìí tó wáyé sí lélẹ̀ bó ṣe máa ṣe ojú ẹ̀ ò ní fọ́ tí o bá ní àìsàn cataract ní glaucoma ni o ó bẹ̀ sí ní lò kó tó bẹ̀ sí máa lò wọn kó bẹ̀ sí máa lo eléyìí wọ́n ní ojú oúntọ̀ wọn ò ní fọ́ so ó da púpọ̀ òògùn tí wọ́n ń lò ní láàárọ̀ tàbí lálẹ́ àkíńlò lọ́sàn-án gan tí wọ́n bẹ̀ sí lò pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba defense ló máa ń jẹ́ fún ojú pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba a ò ní dìtà ń wọlé o. A ní àwọn oògùn lóríṣiríṣi bẹ́ẹ̀ náà a ní HPL Rivain èyí tó máa ń ṣe fún ẹsẹ̀ àbí tí wọ́n bá ní àìsàn stroke a ní yẹn a ní Joy Woman fóbìnrin tó ń bẹ lọ́hùn fọ́mọ a ní Aladosin fún àwọn tó bá ní àìsàn ìsétọ̀ àìsàn ìsétọ̀ prostate enlargement yes ṣẹ́rí prostate máa sọ yẹn prostate cancer wà tó yẹ pé òun ni third stage prostate problem tí ẹ bá ní enlargement eléyìí dáa fún un ṣùgbọ́n tó kó ti ń di àìsàn cancer àwọn oògùn tá a ṣe tá a pè ní ẹ̀rọ jẹjẹrẹ òun ni à ń ṣe fún un. specially made làwọn yẹn. bẹ́ẹ̀ ni specially made product ni ẹ wá wò nípa àìsàn jẹjẹrẹ yẹn mo sọ ní jẹ́wọ́lá àjọyọ̀ àgbẹ̀ tí mo sọ nípa pé àwọn Triumph Biblical University wípé wọ́n ti fún wa ní certificate láti lè máa kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ ewé àti egbò ní Nàìjíríà then wọ́n fún wa ní project kan náà tá à ń ṣe nípa cancer tí mo mẹ́nu bà yẹn a lè ti ń ṣe lórí ẹ̀ lọ́wọ́ kí ló fà á ní pé ṣe rí ní táwọn olóyìnbó tí wọ́n fi gbáwájú lórí fún wa ní pé tó máa ṣe oògùn wọn wọ́n á ṣe clinical trial lórí ẹ̀ clinical trial yẹn tó wá ṣe ní pé oògùn yìí ń ṣiṣẹ́ lóòótọ́ bọ̀ kí ló fà á ṣé lágbájá lò tó ṣiṣẹ́ fún bọ̀ tàwádé wà lò ó ní kò ṣiṣẹ́ fún òun kí ló fà á tí ò fi ṣiṣẹ́ fún tó fi ṣiṣẹ́ fún so eléyìí la ni wọ́n gbé fún wa ṣé láǹṣe lọ́wọ́ lórí ẹ̀ wọ́n dẹ̀ sponsor wa pé ó dáa oògùn jẹjẹrẹ wa ta ṣe yìí àwọn kan ti lò ó wọ́n ti dúpẹ́ lórí ẹ̀ àwọn kan lò wọ́n náà ò tí wà òkè kí ló fà á tí wọn ò ṣe wà òkè kí ló fà á tí wà òkè àwọn ajẹ́ kó yé àwọn school yẹn pé I need the support ni tá bá ní support àá wò pé kí ló fà á lára tiwọn tó fi rí bẹ́ẹ̀ a dẹ̀ ti wà lórí iṣẹ́ yẹn báyìí ṣàmìtẹ́nsìn ẹ rí i pé ó jẹ́ ká busy ààyè wọ́n send ìwé sí wa ààyè àti kàwé ni lẹ́yìn yàtọ̀ sí ìwé tiwọn ààyè fáwọn náà káwọn náà bọ́ta lọ́bọ̀ àwọn àgbàlagbà pé kí ló fà á tó báyìí kí ló fà á tó báyìí à ń ṣe lọ́wọ́ so a máa update àwọn èèyàn bá ṣe ń lọ lórí ẹ̀ ṣùgbọ́n nípa cancer pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́gbà tó máa padà di láàrin ọdún kan nílé iṣẹ́ Holy Peace Lands and Property. ó ti ń jápọ̀ ẹ̀ka tí ń talẹ̀ Holy Peace àti dárúkọ ẹ̀ka tó wá ń talẹ̀ mọ́ so Holy Peace Herbal Research Center pẹ̀lú ògo lọ́dọ̀ ọlọ́gbà yẹn ń bàbọ̀ wáyé láàrin ògo Ọlọ́run kó tó tó ọdún kan lórí research tá à ń ṣe yìí a máa yege lórí ẹ̀ ṣe ti ń sìn a máa yege lórí ẹ̀ nítorí pé ẹ mọ̀ pé ìlú wa support díẹ̀díẹ̀ là ń rí bọ̀tá bá ara wọn ẹ ti ṣe kí ni fún wa a ti lò a ti rí pé èèyàn báyìí lò tiẹ̀ ó ṣiṣẹ́ eléyìí lò tiẹ̀ kù dáa kí ló fà á ẹ lọ ṣe research lórí ẹ̀ ẹ rí i pé ó máa jẹ́ kí èèyàn máa mọ ibi tó fẹ́ gbà so pẹ̀lú gbọ́dọ̀ láàárín ọdún kan a máa jáde lórí oògùn cancer pátápátá tó ti yé sìn nígbà tí ẹni tó ní cancer ọmú
àtẹni tó ní cancer prostate àtọ́lẹ̀ kan yẹn ó lò wọ́n rí pé àwọn wà okay irú oògùn yẹn àwọn ìfọwọ́n tó ní cancer lung cancer àwọn tó ní cancer inú blood wọ́n ní kò mu so à ń láti ṣe lórí ẹ̀ kí ló fà á so iṣẹ́ ẹ̀ là ń ṣe lọ́wọ́ báyìí pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá gbogbo ẹni tí ẹ̀ support wa lórí ẹ̀ Ọlọ́run bá á kẹ́yìn náà lọ́wọ́ o Ọlọ́run á gbàdúrà gbogbo wa o ewé àti egbò ti kú òtí àtijọ́ ó kò gbé kan lọ lo oògùn sìn ó wọ̀ pé ẹnìkan kan pé mo fẹ́ kọ́ ilé oògùn kan oògùn tó wà nínú ìwé bàbá mi bẹ́ẹ̀ kọ́ ṣé o ti lo oògùn yẹn rí níta àdó sìn sìn pé ilé iṣẹ́ ìtọ́jú ṣé o ti lò ó rí ṣe sìn so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ní ṣe àárẹ̀ tí ó gbógun nípa cancer àwọn èèyàn ti ń lo oògùn wọ́n ti ń dúpẹ́ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn náà tún wá bẹ̀rẹ̀ láti ṣe research pé kí ló dé tí lágbádá yìí lò tó kù díẹ̀ kí ló dé tí lò tó fi kù díẹ̀ àbí irú àwọn cancer iṣẹ́ oríṣiríṣi ni kí ló fà tó fi rí bẹ́ẹ̀ so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run á gbà fún wa. irú àwọn cancer wo lọ́lọ́run ti gbọ́wọ́ yín wò sàn pẹ̀lú àwọn ewé àti egbò báyìí. níbi cancer tó wà àwọn tó ní prostate cancer tó pé enlargement wọn ó ti wà cancerous yẹn irú àwọn yẹn ti dúpẹ́ lórí ẹ̀ dáadáa so àwọn tó ní ti ọyàn tó pé ó ti lọ gé kan ó fẹ́ bọ́ sí kejì wọ́n ti dúpẹ́ lórí ẹ̀. Ọlọ́run ti tọ́jú wọn àti bá a ṣe pẹ̀lú òògùn tájẹ́ náà ni o ẹ̀rọ jẹjẹrẹ náà là ń lò sí o ó ti wà okay àìpẹ́ mo sọ ń pa mo ti sọ ń fi ṣe ń gbà kan tó pé lórí pé báwo ṣé kò ṣe spiritual mo ní spiritual kan ń tọ́ àbá tí wàá ń lò ń gbà yẹn tó fi ń tọ́jú àwọn tó ní àìsàn wọ́n máa ń pè ní kòkòrò ọmú ń gbà yẹn òun la lò sí ṣùgbọ́n pàtó wá di pé àwọn tó wá ní ti lung wọ́n ṣe gbà kíní yẹn tó bá lò wọ́n rí pé relief àwọn but ọlọ́sí test wọn ní kò tí ì kúrò ń bẹ̀ okay aláṣẹ research lórí ẹ̀ àwọn tó yes bẹ́ẹ̀ ni àwọn tó ní cancer ojú ara yẹn cervical cancer náà àwọn yẹn náà wọ́n rí ìyẹn máa bleed ni táwọn ti ní wọn máa bleed ó máa sábà ṣe àwọn àgbàlagbà obìnrin àgbàlagbà wọ́n bẹ̀rẹ̀ sí máa bleed nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí lò tó ń kíní yẹn tí bleeding yẹn stop ṣùgbọ́n tí nǹkan tó wà bí ò tí ì lọ nípa àti gba yege lórí ẹ̀ then àwọn tó wà ní leukemia tó pé cancer nínú ẹ̀jẹ̀ kò tí ì kà so ìyẹn la ṣe ń ṣiṣẹ́ lórí ẹ̀ lọ pé ok pẹ̀lú gbọ́dọ̀ lọ láàárín ọdún kan àárí ọ̀nà àbáyọ lórí ẹ̀ Ọlọ́run àgbàṣe o àmì àṣẹ o so wọ́n tó wá rí kùdìẹ̀ ní ara ẹ lè pe iléeṣẹ́ Holy Peace Herbal Research Center táwa nílò Abẹ́òkúta ká fún wa ní ìmọ̀ràn àti àlàyé èyí tí ẹ bá dẹ̀ fẹ́ ra àwọn oògùn wa lóríṣiríṣi tó ti jáde tó bá wà ní ìlú Amẹ́ríkà ẹ lọ sí Indianapolis lọ́dọ̀ ìyá oskonto ẹ máa rí nọ́mbà wọn lórí screen èyí tó wà ní London ẹ lọ sí ọ̀dọ̀ ní Dustin Market lọ́dọ̀ Alpha and Omega ẹ máa ra àwọn oògùn wa rà ń bẹ̀ ẹni fẹ́ ra oògùn bàbá aládò ẹ máa rí à ń bẹ̀ ẹ̀yin tó wà ní New York ẹ lọ sọ́dọ̀ Chief Soneye ẹ máa rí àwọn oògùn wa rà ń bẹ̀ ẹ̀yin tí ẹ wà ní Manchester ẹ máa rí àwọn oògùn wa rà ní Manchester náà ẹ rí nọ́mbà yẹn tó wà lórí screen náà ẹ rí à ń bẹ̀ ẹ̀yin tó wà lẹ́yìn pè wá fún ìmọ̀ràn tàbí àlàyé pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá oníṣẹ́ àárẹ̀ tí ó gbógun nọ́mbà náà lè pè 08028121088 tàbí 07031002744 pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run bá Ọlọ́run máa wà pẹ̀lú wa o ẹjọ́ rẹ̀ kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò à ń ṣe 6-month crash studies now tó yẹ pé pẹ̀lú àwọn skúlù TBU wọ́n wà ní Nàìjíríà wà ní Amẹ́ríkà náà àwọn àyè wà láti ṣe láti kẹ́kọ̀ọ́ 6-month program ni so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a fi kẹ́kọ̀ọ́ practical ni wọ́n á ṣe practical lọ́dọ̀ wa àwọn school yẹn á dẹ̀ send àwọn textbook sáwọn èèyàn tó wọn máa kà so lórí textbook yẹn àbáṣe àwọn tó wá ráyè tó má lè wá sọ́dọ̀ tiwa wọ́n lè ṣe practical online wọ́n lè wá sí ilé iṣẹ́ wa láti wá ṣe practical nípa ewé àti egbò at least kéèyàn tiẹ̀ mọ̀ tó lè lò fọmọ ẹ̀ tọ́mọ ẹ̀ bá ń ké lóru at least kéèyàn tiẹ̀ mọ̀ tí yẹn lè lò fún ara ẹ̀ tínú bá rún at least kéèyàn tiẹ̀ mọ̀ tí yẹn lè lò fún oògùn ikọ́ ẹ wọ́n yẹn ń lọ nísìn àwọn kan wà tó yẹ pé oògùn tó ń lò wọ́n ní bà wọ́n dẹ̀ lo oògùn òyìnbó wọ́n dẹ̀ lo oògùn yẹn ó dẹ̀ bẹ̀ sí ní sùn ó dẹ̀ sùn kò jẹ́ jí mọ́ ó ti ṣẹlẹ̀ nísìn so ìnáwó nípa àwọn èèyàn kan ṣọ́ra kan wà lo amoxicillin kí ni tó kí ni àwọn tó ń lò kọ́ báyìí ló ń ṣe ewé àti gbòòrí bẹ́ẹ̀ ẹ wo ewé dóngóyárò tẹ́ wá mú ewé dóngóyárò fún ibà kéèyàn sa kó gbẹ kó run tó bá ti run bákan máa bu díẹ̀ sínú omi gbóná á sì bíi tí á dẹ̀ yọ á dẹ̀ máa mú kò ní kéèyàn oníbà because tóun máa ń ṣe ni wípé ó máa jẹ́ kí ara èèyàn naturally á build the immune system against ibà tẹ́fọ̀n bá jẹ́ kò sí problem ẹ wo kí ni wọ́n jẹ́ nínú oko yẹn tó wá lọ roko mukura kó ní oúnjẹ tó wá jẹ́ hàn kò ní fún ẹ níbà títí ń sìn ewé dóngóyárò nìkan ni ó dà bẹ́ẹ̀ náà léwé òwúrúwọ bẹ́ẹ̀ náà léwé làálì
títí ń sìn tí àwọn ewé wà ní ọ̀dọ̀ wa so àwọn tó bá fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò ẹ pe nọ́mbà wa náà ní 08028121088 wọ́n á fún yín ní textbooks láti school tí a sọ pé ó wà ní university yẹn Trine Biblical University tó wà ní Amẹ́ríkà wọ́n á fún yín ní àwọn ìwé àwọn àdẹ̀kọ́ yín ní practical láàrin 6 months péré ni á lè wúlò nítorí pé ẹ̀kọ́ tá a bá tiẹ̀ ní tó bá fi pamọ́ tí a bá kú pẹ̀lú ẹ̀ kò ní wúlò bọ́tí a bá ti lè kẹ́kọ̀ọ́ pẹ̀lú ẹ̀ á ṣe àǹfààní fún wọn ní kálukú pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba àdúrà wa ó gbà o a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o ó dìbà. kò ní jù bá lọ fún tàkó yìí o adúgbò pọ̀ lọ́wọ́ yín bàbá Aládò Ọlákúnlé Fásùgbà ló kọ mi ó dìgbà kan náà. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé Aládò ìlú Olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Osconto capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. èmi alága ọ̀dà iléeṣẹ́ Aládò Herbal Research Center tí a wà nílùú Abẹ́òkúta mò ń kí gbogbo ẹ̀yin oníbàárà wa pátá pé ọdún tuntun tá a wà yìí o ayọ̀ la máa fi ṣe o. ṣé ká má dára wa gbogbo ògùn kà ń péré ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Dúpẹ́jọ́ ó yá dúpẹ́jọ́. Ọpẹ́ la mú wá o. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ la mú wá. Àwa dúpẹ́ fọba tó dá wa sí. Ọpẹ́ la mú wá. Ọpẹ́ ìyìn ọpẹ́ ògo ọpẹ́ la mú wá o. Ọba láyé lọ́run o ìwọ nìkan ṣáá lọ́pẹ́ yẹ o. Ọpẹ́ la mú wá. Olóore mi o aláàánú mi o mo wá dúpẹ́ òwòrì rẹ̀. Ọpẹ́ la mú wá. Máàkì o máàkì o máàkì o máàkì. January, February, March, Jamaki. April, May, June, Mayo. July, August, September, Atiki. October, November, December, Káfíńdò. Máàkì o máàkì o máàkì o máàkì. Ọ̀rẹ́ bó bá ṣe pọ̀n mọ́ ló ká bó jẹ́jà tàbí tọ́kì. Bọ́dún tuntun bá wọlé a ò ní ṣe tàwa lọ́gbẹ̀ wọn. Àní bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó bá ṣe pọ̀n mọ́ ló ká, bó jẹ́jà tàbí tí ń kó bọ́dún tuntun bá wọlé ká má ṣe tà wá lórí àìsàn o. Ẹni nòdò tó ńlá ṣúgà jẹ̀dí ló máa pa. Dádì mami brothers sisters máa ronú mọ́. Àní bó ní kòrò ọ̀la máa dùn máa ronú mọ́. Bó ní kòrò ọ̀la máa dùn máa kí o máa kí. Yes, sir. Come on, give them. Hey. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá ó tó máa bá plane. Irọ́ ni. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Figagbága. Pẹ́pẹ́ fúru mọ́tò ìwọ lọ tún ìwọ lọ sí wọ́n ń bọ̀ sọ òpó nígbà ẹ̀gà tó ń yọ ikú pa á ń bọ̀ sí òkú èkó èyí tó ń jọrẹ́ mọ́lẹ̀. Ọ̀rẹ́ mi mọ wọn ara rẹ̀ o. Mọ wọn ara rẹ̀. Eré kìlọ̀ lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kìlọ̀ lọ́kadà fẹ́
mo fi ń dẹ̀rìn pòṣónú. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá tó máa bá plane. Eré kí lọ́lọ́kadà fẹ́ sá ohun tó máa bá plane figagbága. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi